kìí ṣe tówó mọ́ ní kálukú bá wá bí ìfẹ́ ni. ìfẹ́ bàbá Dangado bàbá wọ ọlọ́run wà ayára afáwa gbà wọ́n wà ní kalẹ̀. damallahu hayatahu. kódà ìfẹ́ ló pé alájà òbí rere náà débi òní ọwọ́ kọjá kéèyàn máa waste lóde òde tẹ́ bá ti rí alájà òbí rere ẹgbà bẹ́ẹ̀ òde yẹn kẹsùrà ni o ẹnì yẹn tó wá tóbi òbí rere ti làwọn òde tásẹ̀sẹ̀ máa bẹ̀bẹ̀ pé wá náwó. bàbá oníwìdìdí. àmọ́ ìdímọ̀ làwọn ṣe lọ́dọ̀ bàbá wa àfa wa ọlọ́run wa ayára nítorí tànàbí Muhammadu Mustapha. òbí rere àbúrò yín dáadáa ọmọ ìyá ṣé ìyá kan ló bí yín ni òbí rere tọ̀ bọ̀dá rẹ ni a kí àbúrò òun dáadáa a kí yín o wọ́n sì ló bó káàdì ó ti bó káàdì kò bó 29 kò bó 20 ńgbọ́ ọbó 29 ọ̀pá ni òjò bó 29 kí ló dé ọ̀pá pẹ̀lú àyàn ìwọ nìyá láyé ọjọ́ wo bàbá yára ní ká dúpẹ́ pẹ̀lú ọ̀dà bàbá national missioner damallahu hayatahu Muhammadu Mustapha Allahu maulahu kullal ataya wa dinahu wa alahu awahu thumma hadahu فاعتدى النفر بأبيه وبعيد الفقر يجناه الله طهره والله أرسله للخلق ترى فما في رسل شرواه قد اصطفى المصطفى من مصطفى وصفى والمصطفى وصفى من أجل قربان والله أكرمه في يوم مولده ووقت نشاته والليل مسرا والله أرسله للناس أجمعين ختم رسالة ما أعلى وأعلى طابت سريرته فاقت سجيته قد تم صورته وتم معناه بمحمد 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 صلى الله عليه وسلم بمحمد 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 جمد خوارقه أهلا يوبا النبي صلى الله عليه وسلم والحق خالقه لولاه ما شاء محمد سيد bàtí yóò bá ànábì ànábì ni wọ́n yóò kọ́ kọ́ bí bàbá fámi ní àtọ́ yẹ wọlé àbíbù lẹ́yìn ànábì lọ́rẹ́ àṣọ àbíbù bìí lábẹ́ bàbá wa rí ìlú xaadẹ́mọ̀ sẹ́nà wàlá kùnẹ́ jẹ́ àwọn akẹ́yìn yóò bá ànábì bẹ́ẹ̀ wàlá tó lóko èmi àti ìgbó. Fọláhùn tó lógo èmi àti ìgbó. Kálukú mú tiẹ̀ lóde tí inú tèmi. Fọláhùn tó lógo èmi àti ìgbó. Kálukú mú tiẹ̀ lóde tí inú tèmi. Etí mo mú gẹ́gẹ́ òbí ọmọ mi. Àṣìṣe mi Muhammadu ni. Fọláhùn tó lógo èmi àti ìgbó. Ọmọ tí ọmọdé tí inú tèmi. Etí mo mú gẹ́gẹ́ òbí ọmọ mi.
níbi ọpẹ́ mi tí ayé mi Muhammadu ni. Tálọ́bọ̀ bá ń tọrọ kò sí kan níbẹ̀. Gẹ̀lẹ́ bàbá sẹ́bọ̀ kò sí kan níbẹ̀. Mo ní bàbá fọ̀fà kò sí kan níbẹ̀. Bọ̀lásọ́ bàbá sùn kò sí kan níbẹ̀. Ọlọ́pẹ̀lẹ̀ lọ́pẹ̀lẹ̀ kò sí kan níbẹ̀. Tí mo mú gàgà níbi ọba mi alùpùpù mo ti yẹ ọmọ ẹ̀rọ tí mo tẹ̀ mí tí mo mú gàgà níbi ọba mi àṣìyàyé mi àṣìyàyé mi Muhammadu aláwùjọ òde èrè àdúgbò alùpùpù mo ti yẹ ọmọ ẹ̀rọ tí mo tẹ̀ mí ìdí mo mú gàgà níbi ọba mi àṣìyàyé mi Muhammadu. الشيخ عبد المؤمن أيها بابا والي آدم الشيخ عبد المؤمن أيها بابا والي آدم الشيخ عبد المؤمن أيها سلام سلام الشيخ عبد المؤمن أيها سلام سلام الله لجي آدم الشيخ عبد المؤمن ọba ayára bàbá wà tẹgbẹ́rẹ́ ìbálòpọ̀lẹ̀ ìbálò ní Maulana ògo tí ògo ní Maulana lásánà ní sánà à ń sọ̀rọ̀ Islam lásìkò tí yìí ìgbà tí yìí lásìkò tí yìí ìgbà tí yìí lásánà ní sánà wọ́n sanwó bàbá lásánà ní sánà lásìkò tí yìí à ń sọ̀rọ̀ Islam. Gbogbo wa gbogbo wa làwọn pẹ̀lú. Ṣé àbúrò ni mo mi? Àyàrá bá a ṣe lè ní ìjọba. Ó sọ wípé àdàbí nílé àdàbí ni wọ́n àdàbí ni wọ́n àdàbí ni wọ́n ọmọ alájí lágbà ní gbogbo wa. Àdàbí nílé àdàbí ni wọ́n àdàbí ni wọ́n àdàbí ni wọ́n gbogbo wa bá bá yàwó náà gbogbo. Káàbìrì ọmọ ara ó tún bọ̀ ọjọ́ ti pẹ́ kí n máa ṣe dúró ó tún lè dáná ọjọ́ pẹ́ kí n máa ṣe dúró ẹ bá yí rárá ọlọ́wọ́ àbùnú káàbìrì ọlọ́wọ́ àbùnú káàbìrì àbùnú káàbìrì ìyá mama àbùnú káàbìrì àbùnú káàbìrì ọlọ́wọ́ àbí mọ́ǹkì àbùnú káàbìrì àbùnú káàbìrì. Nínú àwùjọ ní káàdì ṣèlú olóòlò ní àwùjọ ní káàdì ọlọ́run máa padà àwùjọ ní káàdì ògo sọ́kọ́ ní àwùjọ ní káàdì ògo aláàjì àgbà àwùjọ ní káàdì ayára níyàrá rí àwùjọ ní káàdì ọmọ kàgbáàkò àwùjọ ní káàdì ọlọ́dún fàyọ fóònù àwùjọ ní káàdì ọlọ́run kọlẹ̀rì ayára àwùjọ ní káàdì ìsanwó ọkọ ẹ̀kọ́ dúró àwùjọ ní káàdì ìrọ̀bà ajé tó mọ̀ bí àwùjọ ní káàdì àbíyí mọ́mú mọ́rí dábọ̀ àwùjọ ní káàdì ó sanwó bàbá àwùjọ ní káàdì ọlọ́run mẹ́ta mú ẹ àwùjọ ní káàdì ilé tukù bàbá rí ilé tukù bàbá sọ ayára ilé tukù bàbá rí o ilé tukù bàbá sọ ilé tukù bàbá sọ ilé tukù bàbá sọ. Somebody, alájàyà mi náà, ọ̀nìkan kì í jáwọ́ dé, ìfẹ́nu ọ̀làjọ fún wa. Ó sọ wípé ṣe báwa náà rè é, àwọn àgbàlẹ̀ yé. Ṣe báwa náà rè é, àwọn àgbàlẹ̀ yé. Tani kílẹ̀ náà rè é, àwọn àgbàlẹ̀ yé. Àtiwádé lórí ọmọ, àwọn àgbàlẹ̀ yé. Ṣe báwa náà rè é.
mama ọjà tuntun ẹ̀dá ń gbé mi. Ìyá mama ọjà tuntun èèyàn tó lórí ọmọ yàrá ìyá mama ọjà tuntun gbogbo ọjà tuntun olóòlò bá ìyá mama ọjà tuntun àtúntún náà bí ló sọ pé símọ́ wà sáńgà ìyá wà sáńgà ìṣẹ́jú kan òbí kọ́nọ̀bọ̀ símọ́ wà sáńgà ìyá wà sáńgà òbí símọ́ mílíwì òbí èyí ti kọjá kọ́sẹ̀sẹ̀ náà pé wọ́n yé wà mọ́ wà sáńgà ìyá